Africa Content TV. Àwọn àlàkọ̀ òwe ọkùnrin lára ọ̀dáká tí wọ́n mú lẹ́lọ tẹ́lẹ̀ náà. Ọlọ́pẹ́ ẹgbẹ́ tó ń gbówó yẹn lọ, àwọn wò pé àwọn lọ primary, àwọn lọ secondary school. Ọ̀pọ̀ ẹni wọn, owó tẹ́ni kọ̀, owó tọ́rin ló dá kọ́ máa yọ. Ẹ̀jẹ̀ àfúrà wà ní àyà kéde wá. Ọjọ́ kẹrẹ tó bí sùúrù pọ̀ ó yàgbá. Sáàmì wo ẹ̀wọ̀ challenges nínú òbòdì. Àwọn ọmọ dúpẹ́ bàbá mi sábìlì òbòdì ló ṣe òbòdì ìlera. Ọlọ́dàáyọ̀ àjẹ́ náà sùn. Alábí ìwọ̀n lẹ́wọ́, ẹ̀yìn ọ̀gá oní ti àgbà àjẹlẹ̀, àti ilé ìlú ìkálẹ̀ ìpẹ́. Ọ̀pọ̀ olórí tó bẹ̀rẹ̀ àlẹ́wọ́ tí ó ẹgbẹ́ ìwọ̀n ìjìwá. Ẹni tó bẹ́ àtẹ́yìn ọmọ ọ̀gá ọ̀sọ̀. Gbogbo ọmọ ọpẹ́ tó ń bẹ̀rẹ̀ àlẹ́ ìfà àti owó ìgbà ìdíje. Ọ̀lẹ́ fún ìdọ̀dọ̀. Allow
lẹ̀ ẹ̀jẹ̀ àgbẹ̀rẹ̀ wa ẹ̀jẹ̀ àyọ̀kú ẹ̀ káyọ̀ máa ní. máa ṣe ń lọ́dí àná gbogbo ìjọba lẹ́dùn mọ́ sílẹ̀ ìwọ̀n ní àdébúlé. tààrà lé bára mọ́tò àdébúlé gbogbo ayé tọ̀ lọ́dún kan o. ẹlòmíì àníṣẹ́mi ò kì í ṣiṣẹ́ mi. ẹlòmíì àmà pariwo sẹ́mi náà ò kì í ṣiṣẹ́ mi. ṣùgbọ́n àlùmáríà ọ̀tọ̀ọ̀tọ̀ ní àrà orí ìṣúlẹ̀. àwọn nìkan la tọ́ bùtù mi. sáwọn nìkan lè lẹ́yìn ní àrà orí ìṣúlẹ̀ lẹ́dúró. gbogbo wa kọ́ ọlọ́wọ́ dáadáa gbà àrà orí ìṣúlẹ̀ lẹ́dúró. ẹnì kan ní ní màdínà yóò sì dára. wọ́n ti sọ ìṣúlẹ̀ ìgbóná. ṣùgbọ́n ní tí ó bá ti ní àrà máa ń ní ìwà àkàṣe ìjọba níwájú ní wọn. wọ́n bá dàbí bá ṣe ní ipá dára wa ní ìṣẹ̀lẹ̀ ọ̀dọ̀ òòrùn máa fọ́ ẹ̀rọ. ẹgbẹ́ aṣèjọba àwọn ìjọba wa wọ́n wọ̀ wá gbogbo bá ṣe ìṣẹ̀lẹ̀ ọ̀dọ̀ wọn. àwọn torí bá a ṣe lówó bí ẹ̀ àwọn bàbá sì yí lóko ẹ̀kọ́ dá. bá a ṣe wà ká ti yẹ owó àwọn ọmọ bẹ́ẹ̀ lè sanwó wa tí wọ́n ti yí lè sanwó. àwọn wọn lá gbogbo ẹ̀rù ẹ̀jọ̀ wọn kí ni wọ́n fẹ́ jẹ. ẹ̀yìn ti lọ ẹ̀yìn ti káyò ẹ̀sìn lówó. àgbẹ̀gbàdúrà wọ́n ti wọ́n máa bọ̀ ilé ayé ìgbàlódé.
Inú ọdún lẹ́wà, eré pọ̀ sí Bọ́lá Pasuma.